Ìlú wo lẹ Ẹ ti ń káàárọ̀ sọ̀rọ̀? sà. Àkúrẹ́, Kí la lè ṣe fún yín? mo ní kí n wá kí yín ni. Ṣé ẹ ti marry? No sir. Ẹ ti bímọ? Yes sir. Ọmọ mélòó? Ẹyọ̀kan. Ṣé ẹ máa fẹ́ mi? No sir. Kí nìdí? Kò sí sà. Ó máa ní reason. Choice ni. Bóyá mi ò dá ni, bóyá ojú mi ti ràn, Irọ́ ẹ dáa. bóyá mo burú jù. Irọ́ ẹ burú jù. Mo kàn fẹ́ mọ reason tẹ́ ẹ fi lè fẹ́ mi ni. Mi ì ní reason ni sà. Ẹ kàn like mi sá. Yeah. Ẹ kàn gbá tèmi. Ṣé wíwá tẹ wá sókè báyìí kò wá kí mi lásán ni àbó nìkan míì tẹ́ fẹ́ bá mi sọ? Mo kàn wá kí yín ni o. But ẹ fresh o. Irú cream wo lẹ ń lò? Yeah. Cream wo lẹ ń lò? Carrot gold ni sà. Just cheap cream ni sà. Irú iṣẹ́ wo lẹ ń ṣe? I'm a student. Wow. Bẹ́ẹ̀ ṣe darúgbó tó yìí. Kò ní mí nì. Student of University of Escolopedia. No. School of Air Technology, Àkúrẹ́. School head yẹn ti pẹ́ gan. Wá sí school yẹn rí mo ti wá dún ọmọ kan mọ́ bẹ̀rẹ̀. Wow. Mo ní àwọn girlfriend sí school yẹn. Head tech. Department wo lẹ ní wọ́n sí? Mi ò mọ department. Èmi kàn wá school yẹn tá a wá dúró lótẹ́ẹ̀lì kan tó wà lẹ́gbẹ̀ẹ́ school yẹn. Kí n tẹ̀ ń bọ̀. Okay. So kí ni mo lè ṣe báyìí tí mo lè fi confuse tí mo fi lè fẹ́ yín? Kò sí o. Tí bá fún yín ní 100 million kọ́. Rárá sà. Ẹ fẹ́? Bẹ́ẹ̀ sà. Obìnrin. Àbí obìnrin a ti láìkí owó jù àbí? Kì í sọ̀rọ̀ owó. Mo kàn ń wo bẹ́ẹ̀ ṣe lẹ́ran láyà tó ni. Kò dé wá sí nǹkan kan bẹ́ẹ̀ o. Ìbò ni mò ń wò yìí. Tí after tẹ bá kó lórí láìfù yìí, àwọn ọkùnrin máa wọ DM ẹ wá o. Àwọn èèyàn 28 ti follow yín bẹ́ẹ̀ yẹn. Wow. Bọ́n ṣe follow yín yẹn. Oko náà máa wá ní DM o. Okay, tí ṣiṣẹ́ kọ̀ọ̀kan báyìí student nìkan lẹ́sìn sí. Yes, final year mo wà. Oh wow, what is your... Ṣé tí bá fún yín lówó ṣe máa gbà? Why not? Màá gbà. You can collect my money, you cannot collect my pọ̀nrán. Am I sure? You are sure, sir? Church wo lẹ ń lọ? Jerusalem Church of the Lord. Jerusalem, ṣé Jerusalem tó ti dáná sun àbí Jerusalem tó sì wà láyé? Eléyìí tó ṣì wà láyé. Renovate Jerusalem. Ẹ lọ church lénìí ni? No, mi lọ church. Ẹ ń ṣe menstruation? Rárá o. Kí ló wá dé Mo ní exam so mo wá ń kàwé. So exam ju ìjọba ọ̀run lọ àbí? Irọ́ o, no. Wá ẹ̀ tẹ́sí, Bíbélì sọ wípé ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba ọ̀run náà. Mo ti gbàdúrà nílé mi láàárọ̀ yìí. Ọlọ́run ní kẹ́ gbàdúrà, ó ní kẹ́ lọ sí church. Ẹ wá sí ẹnu ọ̀nà mi tí ẹ̀yin ti ọpẹ́. Psalm 100 ló sọ bẹ́ẹ̀. Okay. Irú èmi nísìnyí èmi ti padà sọ́dọ̀ ẹ̀sùn. Láti ìgbà tí mo ti padà sọ́dọ̀ ẹ̀sùn. Àwa ò ní ìdíjọba Ọlọ́run, inú iná làwa ń lọ. Ẹ má lọ inú náà ẹjọ́. Kí ló dé? Inú náà ò dáa o. Ẹ dẹ̀ wá ní ògo, jẹ́ kí n lo ògo yín díẹ̀. Irọ́, ẹ mọ̀ pé ẹ̀yin ti lógo tí yín, kó ní kálukú lógo tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Láì jẹ́ pé ògo papọ̀, ògo ò lè ṣiṣẹ́.
ògo àwọn kan ni mo lò débi tí mo wà yìí. ògo ẹyọ kan kò lè dá nìkan operate àbí tó kò bá ṣe. Yeah. ṣé àyè wà àbí kò sáyè? Kò sáyè. Kẹjẹ́ ká lògo wa lọ́tọ̀ọ̀tọ̀. ẹ gbé ògo yẹn sílẹ̀ bọ̀rọ̀. ṣé ọmọ ìkálẹ̀ ni? No. Ọmọ Ọ̀wọ̀. Ọ̀làdùn Ọ̀wọ̀. láti ìgbà tí mo dẹ̀ ti wá sọ́wọ́ mi ìdẹ̀rẹ̀ ọmọ tó fáìn bí yín rí o. Wọ́n pọ̀. but àwọn tó bá ti rí bẹ́ẹ̀ ṣe ń rí yìí àyà ni wọ́n ti máa ń fẹ́ wọn kì í nídìí. mi ò tiẹ̀ wá ní méjèèjì àtàyàgàn àti ìdí kò sí bẹ́ẹ̀. mi ò sọ̀rọ̀ nípa èèyàn. irú àwọn tó bá ti rí báyìí láti waste wọn padà wá sókè ọmọ. ìdí wọn máa rí roboto. ok bẹ́ẹ̀ ẹ gbà. so kí ló fà tó fi máa ń rí bẹ́ẹ̀? mi ò mọ bọ́lọ́run ṣe dá wa náà nìyẹn. ọ̀sẹ̀ lè bá mi gẹ́ẹ̀tì cream yẹn wá ké fún yín lówó mọ́tò. ó wà níbi tẹ wà náà cream wà níbi tẹ wà. èmi ò dá original mọ̀. kí ni reason tẹ́ fi send ìwé request gangan ìgbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ dóko? mo ní kí n kí yín ni. irú èkìkí wo nìyẹn? kí ni kíkí yẹn wà fún? kí ni kíkí yẹn fẹ́ dà fún mi? ẹ má bínú sá. ṣé kí sáà pa account number mi? rárá sá ẹ mọ̀ pé student ni mí tó yẹ kí n sọ pé ṣé kí n pa account number mi fún yín. èmi fẹ́ fún yín lówó ni ẹ fún mi ní nǹkan tí mo fẹ́ ni. kò ní mí nì ẹ lè fún mi lówó láì fún yín ní nǹkan kan. mo lè jẹ́ dọ́tà yín náà ẹ lè fi mí ṣe dọ́tà náà. ẹni tó bá fún yàn lówó pé ẹnìyẹn gba nǹkan kan ayé ìyàlẹ́nu yẹn wá. school tẹ́ ń lọ yìí báyìí ẹ fún lecturer yín lówó tó fún yín ní lecture ni. ok tí o bá fún lecturer yín lówó ò lè gba lecture. so ilé ayé èèyàn máa ń fi kan gbà kan ni. àbẹ́rẹ́ rí nǹkan. so nǹkan tèmi ní lówó kí lẹ́yìn ní tẹ́lẹ̀ fún mi. kò sí o mo kàn wá kí yín náà ni o. bóyá tára yín ò bá yá mo lè wá tọ́jú yín nǹkan tí mo lè fún yín nìyẹn. are you a doctor? mo lè fún yín. I'm a nurse. I'm a community health extension worker. Are you sure? I'm very very sure. èló lẹ máa ń ṣe home service? mi ti bẹ̀rẹ̀ home service so. irúfẹ́ bí mo ṣe wà ní sí tí bá ní treatment tí bá fẹ́ pè yín wá èló lẹ máa gbà? tẹ bá ní treatment ẹ máa send owó treatment yín ni mo lè gbà bíi 40,000 lọ́wọ́ yín àbí 30,000. màá send kíni? owó treatment náà owó infusion tó yẹ pé fẹ́ gba infusion tó yẹ pé abẹ́rẹ́ lásán lè fẹ́ gbà ni owó yín ò ní pọ̀ àwọn tó yẹ pé fẹ́ gba drip ni owó yín máa pọ̀ díẹ̀ ǹjẹ́ máa treat yín according to our standing order. tí ẹ bá fẹ́ treat mi èmi ń gbé Abẹ́òkúta yín gbé Àkúrẹ́ èló lówó yín? ẹ mọ̀ pé àmì kan máa ṣírò owó mọ́tò mọ́ so mi ò mọye owó mọ́tò tó máa dé Abẹ́òkúta I don't know. owó mọ́tò dé Abẹ́òkúta is 10,000 naira. ok ṣebí nọ́ọ̀sì wà lọ́hùn gan sef wáyé tá ẹ pa àwọn nọ́ọ̀sì lọ tára yóò bá yẹ máa pa àwọn nọ́ọ̀sì ń bẹ̀. ṣé ẹ̀yin ẹ ò fẹ́ kọ́sítọ́mà ni? mo fẹ́ kọ́sítọ́mà o. kí ni tiyín pẹ̀lú nọ́ọ̀sì lè wà níbi kí n má láìkì wọn náà. ok ṣé èló lẹ máa gbà? irọ́. kí lẹ wí? owó mọ́tò máa jẹ́ 20k. àtowó mọ́tò máa gbà èló ni? ok àtowó mọ́tò ṣáà pé 70k àtowó treatment. ṣé owó yín lẹ máa fi gba hòtẹ́ẹ̀lì àbẹ̀mí ló máa gba hòtẹ́ẹ̀lì fún yín? because sẹ́mọ̀ pé malaria ló bá. no ẹ rò pé mo léèyàn l'Abẹ́òkúta so tí n bá treat yín tán I'll go back to the person's house. ok ẹ léèyàn s'Abẹ́òkúta. wọ. that's very good
because kí ni àná yín ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mélòó fi ń treat malaria. Ọjọ́ mẹ́ta náà ni. ṣé ìjọ́ ò lè máa wá. Kò sí nǹkan tó ṣe yín báyẹn ní malaria. ṣé ìgbà tó. I was just saying in case ìtẹ́sí tẹ bá ní malaria àbí tẹ bá sick tẹ bá ní typhoid màá lè treat yín nǹkan tí mo lè fún yín nìyẹn. Hello woman, èèyàn ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn ò fi hàn wípé ara ẹ̀yà. No. tó bá yẹ pé wo jẹ́ international doctor tó bá wo ìsàlẹ̀ ojú mi wà rí pé ó ń yẹ̀lò. Abẹ́ẹ̀ rí. So èlò lẹ calculate gbogbo ẹ̀ sí. 70k. 70k èmi ò àwọn tálákà lẹ máa fún ní price. Okay. Well, no problem. I'll give you 100k. Okay. So that kò ní di wípé owó mọ́tò tó mímí èrò oúnjẹ jẹ lọ́nà. Ìjọ ọ̀lẹ́ máa wá. Ọba kò ní ìjẹ̀wò. Final year mo wà. Mo dẹ̀ máa ṣe tán in 4 months time. So mi ò tí ì ráyè wá treat yín for now. Kò ní ẹ sì gbé àwọn nurse tán wà lọ́rùn yẹn jẹ́ kí n ṣe tán. Ẹ mọ problem tí mo máa ń ní pẹ̀lú ẹ̀yin ènìyàn. Rárá. Ìgbà míì akọ ó máa ń lé eré dànù lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni. Oúnjẹ tí èèyàn fẹ́ jẹ ní 10 years to this time ó lè ṣe sílẹ̀ nísìn. Bẹ́ẹ̀ ni. Nǹkan tó wà lọ́kàn ẹ nísìn ni wọ́n fẹ́ dó ẹ. Ṣé wọ́n máa rí ìpè èèyàn ni? Ṣé ọmọ kékeré lẹ́yìn ni? So wo lè wá treat mi nísìn kí connect ẹ mọ́ after tó bá treat mi tán tí bá wà òkè kí connect ẹ mọ́ àwọn mẹ́wàá péré tó jẹ́ wípé lẹ́yìn tó bá ti di nọ́ọ̀sì ńlá tó jẹ́ pé àwọn yẹn ló máa jẹ ìyàtọ̀ wà ní pé kéèyàn máa treat àwọn ẹlẹ́bi àti kéèyàn máa treat olówó. Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì ní customer 100 gbogbo wọn nǹkan ògbé kan ni. Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì ní customer ẹyọ kan péré ayé ẹ̀dẹ̀ change wọn dẹ̀ mọ̀ pé ẹnìkan treat. Òbò yín máa ń jọ yín lójú kẹ̀yìn obìnrin wọ̀nyí dábàá sọ̀rọ̀ business ọkàn yín ni wípé wọ́n fẹ́ dó yín. No. Ẹ mọ iye obìnrin tó wà lọ́wọ́ mi. But mo kàn ajé ògo tó wà lára yín mo kàn fẹ́ lo díẹ̀ ń bẹ̀ dáìsẹ̀. Ẹ ṣé. Ẹ mọ̀ pé àwọn ẹ̀dá kan wà tó bá jọ ríra wọn wọn ò ní tí ì dóra wọn ògbọ́n wọn máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Àwọn ẹ̀dá kan wà tó bá ti dóra wọn tó bá ti ríra tó bá pààrọ̀ pàdé báyìí láì tí ìfarakanra nǹkan kan máa ṣẹlẹ̀ ìfàsẹ́yìn máa dé. Ó ní àwọn ẹ̀dá tí spirit yẹn bá ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Tó bá yẹ pé nǹkan tí mo rí níbí yìí ni màá ti já ìdànù ti pẹ́. Ok? Bẹ́ẹ̀ ni. Ìbẹ́ mọ̀ pé mo wẹjú. Bẹ́ẹ̀ ni. So nǹkan tó wà lórí ẹ̀ ni mo ń respect látàárọ̀. Ẹ ṣé àdúpẹ́. So what time are you coming? Abẹ́fẹ́ kún sọ date fún yín ní comment section. Okay, bí àwọn tó ń gbà tó bá sick bí a kan sọ date fún mi ní comment section. Mi ò sọ fún yín pé mo sick, mo ń rí symptoms malaria. Wọ́n dẹ̀ ní prevention. Bá bẹ ṣe rí symptoms malaria bóyá kẹ́ lo oògùn malaria nù. Mi ò kí ń lo oògùn. Abẹ́rẹ́ nìkan lè máa ń gbà. This is what I'm using. I'm into new life. Àwọn ṣe supplement ló ń pè. Yeah. Kankan bá ti ṣe mí máa gba abẹ́rẹ́ direct ní flush ẹ̀ dànù. Okay. No, kó má bàa di wípé bí a mọ̀ ń bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ṣé ẹ ò ní interest ni ká wá lómi. After my exam ẹ jẹ́ ká fi ṣe lẹ́yìn ìgbà tó bá parí exam máa wá. Ní how many days to this time? Ẹ mọ̀ pé holiday wà ní Monday and Tuesday so we're gonna start our exam on Wednesday. Ọjọ́ mẹ́rin lè máa fi ṣe. Wednesday 4 days la máa fi ń ṣe. That means ó máa jẹ́ next week. That will be next week.
mo sì máa ní sùúrù. Okay. Ṣé ẹ ti ní WhatsApp number mi? No. Jẹ́ kí n fún yín so that ẹ bá ti rẹ́dà tí wá kẹ́kọ̀ọ́ send voice message sí mi. Okay. Ṣé ẹ ti mú báyìí ròyìn? Yeah, let me go and take my Bible. Yes. 081. Okay. 081 34 34 27 27 67 67 56. 56. Okay. Ṣé kò máa send voice message sí mi pé ọ̀la lẹ fẹ́ wá but ṣe bẹ́ẹ̀ sáà lówó mọ́tò tẹ́ máa fi wá kàbí ó máa nídìí kọ́kọ́ send owó kẹ́ tó wà. Yọ kò need money owó mọ́tò. That's very good. Èmi ò kí ń kí àwọn tẹ́ bá sọ pé kí kọ́kọ́ send half nínú owó ẹ̀ mo lè send. Rárá kò need. Ẹ má send. So láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ látàárọ̀ báyìí question wo lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi? Kò sí question tó fẹ́ béèrè lọ́wọ́ yín for now. Àbí kí n béèrè ń para yín pé báwo ló ṣe ń ṣe yín? Mi kọ́kọ́ ṣe mí mo kàn sáré TikTok sí ẹni pé mi ò sharp bíi ti tẹ́lẹ̀. Ṣé ṣáà ń jẹun ṣá? Mi ò kí ń jẹun o, mi ò dẹ̀ kí ń sùn. Ẹ pẹ̀lẹ́. Bọ̀ kí ló lè fà á Tí o kó máa rẹ́ǹsì tó máa tún lọlẹ̀? Ọba ṣé kìí ṣe pé tẹ bá fẹ́ ní fund ṣé kìí ṣe pé máa ń lo oògùn ṣá? Mi ò kí ń lo anything but mo lè mú ẹni kí láti fi change system mi because mi ò fi bẹ́ẹ̀ like òbò natural. Ó dìgbà tí bá mú ọtí. Ṣé ẹ wá mọ̀ pé alcohol ò dáa fún ara ṣé mọ̀ pé ọtí ò dáa fára ṣá? Ṣé ẹni kí alcohol ni? Alcohol ni sà. Ìyẹn ẹni kí? Èmi mọ̀ pé alcohol ni èmi kàn fi change mood mi ni. Followers tẹ́ gbà yín nísìnyí èlò lẹ máa san fún yẹn 112 èèyàn 112 ló ti follow ẹ bẹ́ẹ̀. Èlò lẹ máa san fún yẹn. Ẹ má worry. Màá treat yín dáadáa. Ẹ mọ̀ pé student ni mí. Ṣé ẹ bá treat mi ẹ̀ ní gbowó? Mi ṣe ní gbowó but màá treat yín with care. Ẹ máa fọwọ́ pa mí lára àbí? Mo máa kí yín lẹ́ẹ̀mẹsàn-án lẹ́ẹ̀mẹwàá. So kí ló lè fà tí okó bá rí? Tó bá ti dé orí òbò báyìí tó máa lọlẹ̀. Bóyá ẹ ti ṣe jù ní ọjọ́ yẹn and ọba please how old are you? Kí ni age yín kí n mọ̀ bóyá kó má yẹ pé menopause ló ń dààmú yín kí andropause ló ń dààmú yín. Kì í ṣòbò ẹyọ kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta o. Kí ni age yín? I'm 37. Ẹ ti tó age andropause bóyá wọ́n ti pọ̀ jù ní tóbìnrin yẹn tóbìnrin bá ti pọ̀ jù fún yàn wàhálà. Tí ọ̀rọ̀ mi ò yé ẹni. Ó yé mi. Kì í ṣe pé tí bá ti ń dòbò lọ tẹ́lẹ̀ pé mo fẹ́ gbọ́ obìnrin báyìí tóbìnrin bá mú ọyàn mi tó bá mi ṣe erókò máa rí. Bọ̀ tó kọ́ yẹn bá ti dójú òwò yẹn báyìí tó bá ti tẹ ojú ẹ̀ báyìí ó máa padà. Bóyá ẹnìyẹn ṣe nǹkan síra. Kì í ṣobìnrin kan sẹ́ẹ̀. Mo máa ń ṣe 7 sọ̀n. Kì í ṣobìnrin kan. Mo máa ń ṣe 7 sọ̀n bí mo ṣe wà yìí náà. Ọba ẹ reduce ẹ. Kí ni ìdí? Ó lè jẹ́ nǹkan tó affect yín nìyẹn. Kí ni reason máa fi reduce ẹ? Fún health yín náà ni health is wealth now ìlera lọ́rọ̀. Kí ni àǹfààní health without enjoyment? Ṣé ìyẹn nìkan náà fi ń ṣe enjoyment ni? That is òbò ni kò sí kan mí. Ẹ̀dẹ̀ lè sọ nǹkan mi. Kábíyèsí ọba ẹ̀ nípa mi. Láì yàtọ̀ sí òbò nìkan kò sí nǹkan tó jẹ́ enjoyment ní anywhere. Nǹkan tó máa ń fowó mi ṣe mọ́ nìyẹn. Mi ò kí ń náwó mi síbi mi. Mi ò kí ń raṣọ. Àwọn mọ́tò tí mo ní ó kàn wá ń bẹ̀ ni mi ò kí ń lò. But òbò yẹn
mi ò fi ṣeré o. Ọba ẹ reduce ẹ tẹ bá reduce bí 20 lẹ́ni tẹ́lẹ̀ bí tẹ bá reduce ẹ sí like 10. It's like you don't understand mi ò ní girlfriend kankan hook up lady mo máa ń gbé dó ẹ kó máa lọ ká pàdé má ni dó ẹ lọ ni. Because mi ò like kéèyàn máa sọ pé hello nkíní tàṣí yẹn ti doyún mi ò fẹ́ máa gbọ́. Ọba ṣe ṣáà máa ń lo dáàbòbò ṣe máa ń test ok àwọn tẹ máa bá ṣe nǹkan ṣe máa ń test wọn ṣá torí àìsàn kan wà tó jẹ́ pé kò gbọ́ kọ́ńdọ̀mù kò ní gba kọ́ńdọ̀mù. Èmi tiẹ̀ ti dó corona people rí mo ti dó dé. Ọba ṣe gbọ́ ń pa HPV. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Human papilloma virus. Kò kì í Níbo gbọ́ nípa kọ́ńdọ̀mù o kẹ́ reduce nǹkan tẹ bá ń ṣe o. Ara obìnrin náà ni. Ẹ̀mí láìka àti kóró àìsàn bẹ́ẹ̀ yẹn. Ikú ni. Mo fẹ́ kùnà. Irọ́ ọba ẹ má ti kù ú sí. Ìgbà wo lè yan ní padà kú tẹ́lẹ̀? Èèyàn máa padà kú bọ̀ ká má kú ní rèwerèwe náà ni. Kò sí nǹkan tó jẹ́ ní rèwerèwe bó bá wọn kí ní corona ọjọ́ tí bá máa kú ni máa kú. That is my belief. Kò sí gbogbo àìsàn tí wọ́n lè ní láyé ìjọ́ tó bá máa kú ló máa kú ìjọ́ tí àkókò ọba ti tó ni. Ok o mo ti surrender mo ti gbà. That is it. Mo ti gbà fọ́gà mi. Now mi ò ní tí ì dó àwọn lédì yẹn tó bá ti dé tó bá ti tẹ́ ògùn sórí bẹ́ẹ̀dì báyìí tó bá ti bá mi ṣeré tó bá ti le tí bá mo kan ilé alọlẹ̀ tí bá mo kan ilé alọlẹ̀ tí bá tó gbé kókó máa tó ré padà. Kí la lè lò sí? Ọba ẹ lọ rí dókítà. Are you not a doctor? Mi ò kì í ṣe dókítà o. I'm a community health practitioner. Okay, you cannot handle that case. Yes. Mo máa refer yín ni. Okay. Ṣé ẹ ní dókítà obìnrin? Ṣé ẹ ní dókítà obìnrin lọ́wọ́? Rárá, dókítà ọkùnrin náà mo ní. Mi ò kí ń ta sọ́kùnrin. Okay. Ọkùnrin ò bá mi lọ́wọ́ jọ mi ò kí ń bọ́kùnrin sí anything. Ẹni tí mo ní kó bá mi kọ́lé l'Ábùjá obìnrin ló bá mi kọ́. Really? Àkúrẹ́ tó wà ẹ mo kọ́lé sí Alágbàká. Obìnrin ló bá mi handle ẹ̀ mi ò kí ń bọ́ ọkùnrin sí. Ọba iṣẹ́ like obìnrin ṣá. Kìí ṣe pé mo like obìnrin mo like òbò. There is difference between obìnrin and òbò. Okay o. Òbò ni mo like mi ò like obìnrin. Okay. Ìwà yóò tẹ́ mi lọ́rùn but òbò yẹn mo nídìí lára yín. Ìdí nìyẹn ẹ ní girlfriend láyé. Hook up ni mo máa ń gbé hook up lady. Èlò ló fẹ́ gbà mí ò fẹ́ gbé tó bá ti hùn mí mo máa sanwó yẹn. Ká dóra ká má pàdé mi. Ẹ ṣáà rọra. Kí ló fà wá ẹ̀sùn? Kò sí mo kàn ní kí n sọ tèmi náà ni. Ẹ máa ní reason tó fi ń wá ẹ̀sùn fún mi. Pé according to health practitioners ẹ̀wọ̀n pa máa sọ nípa health yẹn wọ́n máa sọ̀rọ̀ nípa health pé ìlera lọ́rọ̀ o kẹ́ rọra ṣe o ẹ má ṣe nǹkan tí ò dáa o torí health is wealth o. Health is not a word. Sense is word. Àmúyẹ ẹni tó ní health ibi fẹ́ lò pa sílé. Knowledge is word not báwo la ṣe pè é sí. Health is wealth. Health is not a word. Knowledge is wealth. Yeah. Ó dàbí pé dátà létí yẹn ti tán. Dátà létí yẹn ti tán. Olúpẹpẹ Àjàmọ̀rágùn odò ẹ double tap kẹ́ share live yìí ẹ̀yin olówó tẹ́ wà níbí ẹ send gift ẹ wá ẹ send gift ẹ send lion ẹbò.
ẹ̀bù kó lọ fà á. Ó yá tún sẹ́ǹdì sí gọ́ọ̀mù yẹn jọ. Ẹ join team yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà níbí, ẹ join team. Don't go without follow back. Bóyá July kan lé lórí bẹ́ẹ̀ yẹn. Ẹnìkan July kan sílẹ̀. Ọba fún mi ló kù. Mo ń charge ẹ̀ báyìí. Èmi rò pé bóyá pìtìpìtì ti bá tàtà yín ni. Rárá, fún mi ti kù. Èyí túmọ̀ sí wípé máa ra dátà gidi nìyẹn. Ṣé dátà àwọn dọ́dọ̀ yín ni? Dátà wọn. Níbo lẹ ti wá rówó fi rà? Bọ́ ẹ mọ̀ pé ẹni tí ò bá lọ́rẹ̀ẹ́ tí ò kì í jáde ó yẹ kíyàn ní dátà lórí fóònù tá lè máa rẹ́rìn. Are you sure you don't have friend? Yes. Why you don't have friend? Why? I'm always at home and read. Mo dẹ̀ máa ń wo wà ní online. Are you sure? Can I ask you a question? Yes, sir, you can. Do you sure you have OBO? Yeah, yes, Oba, I have. You know they go out. Yes, so. Ẹ dẹ̀ sure wípé OBO yẹn ń ṣiṣẹ́? Tí n bá lọ school, ṣé pé mi kì í jáde, mo ṣáà máa lọ school now. Jáde yàtọ̀ sí jáde. Ṣé máa ń jáde ẹ máa lọ ń bá ọkùnrin? Irọ́ o. No. Torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀. Ìpàdé obìnrin kan rí tó fine gan. Mo ní jẹ́ ká lọ dóra ó ní náà. Ọba, I just love you. Mi ò fẹ́ ká jọ dóra lè dóra tán kí n má respect yín mọ́. Mo ní kò sí obìnrin tí mo dó tí ò respect mi. Ìyàwó tí mo fẹ́ sí ní respect. Báwo máa ṣe dúró tí ò ní sí respect mi? That does not mean anything. So ó wá ní no, I just love you. Mo wá ní well, no problem. Ṣé mo lè tẹ́ ẹ sí fàájì lọ́jọ́ kan? Ó wá accept. So ó wá sí hòtẹ́ẹ̀lì ibi tí mo wà. Bí mo bá dẹ̀ ṣe wà yìí mi ò kí n má gba room kan. Room parlour ni tí bá fẹ́ lo hòtẹ́ẹ̀lì. Orí kò yé. So ṣé mo rí pé àwọn hòtẹ́ẹ̀lì kan wà tó jẹ́ pé ó máa ń ní glass. Bedroom ẹ̀ máa ń ní glass round. So ìgbà tí mo wá relax sórí bed mo wá ṣe bíi pé mo ti sùn. So bóyá ó fẹ́ lọ tọ̀ ní omi mọ̀kọ́ tó fẹ́ lọ sí. Wá wọ bedroom oró tó wẹ̀. Ó ṣe sí tó wẹ̀ báyìí ìgbà tí máa wo ìsàlẹ̀. Ṣèbí ẹ mọ̀ wípé ó ní gbogbo pọn tó wà létí òbò yẹn òbò kíní funfun kékeré kan báyìí ló wà lójú òbò ẹ̀. Ó wà dàbí okó. Wá ṣe bíi pé mi ò rí. So ìgbà tó wá dé láti bedroom yẹn mo ní kàwé knack. Ó ní no. Ìgbà tó wá sọ pé can you knack? Tó sọ pé no ẹ̀. Mi wá dá lóhùn. Mo wá padà sí pálọ̀. Mo wá lọ mu kíní. Kíní ó máa já mi. Màá kàn gbé fún ẹ free. Kàn rè. Okay. Mo mọ orúkọ tí yẹn. No. Jaguar. Okay. So bó ṣe sọ pé òun náà máa mọ nìyẹn bó ṣe wá nìyẹn. So ìgbà tó ń wá bẹ̀rẹ̀ sí mo ti wá yí ó. Bó ṣe fúnra ìjì tó wẹ̀ ní ẹ̀dánù nìyẹn. Ẹyin ẹ̀ kún gan o. Mo máa ń pọ̀mpù ẹyin ẹ̀. Ìgbà tá a fẹ́ tẹ̀ sí báyìí ọ̀nà á ṣe pa. So àwọn yẹn náà máa ń pè ní kàkà bòdì kòlóbò. Ṣé àwọn náà ń pè ní lákìrìbòtò? Ó dà pé àwọn ní bọ́tí tí ẹ̀ yí báyìí funfun.
ṣé mọ̀ pé àwọn kan wà tó lákìrìbòtò kan tó jẹ́ pé ó máa ń ní okó kékeré sójú tó máa ń wọnú eléyìí báyìí kò sóko ń bẹ̀ kíní funfun kan báyìí ló kàn wà lójú okó yẹn bíi straw lójú òbò yẹn kò síbi tó kó fẹ́ gbà wọlé so àtàrà ọ̀dà náà ni mo ti ń suggest yẹ. Irọ́ rárá ẹ mọ̀ pé bèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ṣé ẹni tí ò bá ní ojú ara ṣó lè bímọ. Ok, ẹ ti bímọ. Yes. Oh wow, ọmọ mẹ́rin rẹ ti bí. Ẹyọ kan. Kì í dẹ̀ ṣe pé bí I adopt ẹ. Rárá. Ọ̀dà tó bá sure ṣé mo lè confirm. Rárá ẹ lè confirm ẹ má confirm. Because the reason why tó ń fi sọ pé ṣé mo lè confirm ni wípé kò sí obìnrin tó wá síwájú mi rí tó sọ pé òun ò fẹ́ mi. Ìyẹn mo pé choice wọn like yín ni choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. It's not about choice. We are not talking about marriage here. We talk about just enjoying ourselves and let's let everybody go. Obìnrin kan tó wá síwájú bí mo ṣe wà níbi tí ọjà mi tó tà dé wọ́n máa ń fowó fẹ́ mi. Wow. Yes, àwọn lady kan wà níbi tó máa ń sanwó kí tó lè dó wọn. Wọ́n wà ní comments. Bọ̀ bí mo ṣe gbé súnmọ́ ẹ tó sọ fún mi pé kìnìkan yẹn wọ́n suggest pé ṣé ó sure pé ṣé ó máa ti ní problem lóko. Ẹyọ mi ò ní problem o. So that is it. But when ìjọ́kíjọ́ tẹ́ bá ti wá. Bẹ́ẹ̀ ni sà. Ó ní nǹkan tí màá máa wò lára ẹni tí màá fi mọ̀ bóyá ẹ ní àbí ẹ ò ní problem. Okay, all right. Tóbìnrin bá ṣe ń rìn a máa mọ bó ṣe ń lọ. Okay. Àbí ìgbà tẹ́ fẹ́ bímọ dókítà ti tẹ̀ abẹ́bọ ibi tó yẹ kó tọ̀ bẹ́bọ. Rárá o kò rí bẹ́ẹ̀ normal delivery ni. Àbọ̀ ti tọwọ́ bọ ibi tó yẹ kó tọwọ́ bọ̀. Rárá. Ṣé ẹ̀yin máa ń gbẹ̀bí? Yes. Ẹ lè gbẹ̀bí. Ṣebí tẹ́ bá ti parí exam yẹn ṣe bẹ́ẹ̀ lọ sí school mọ́. Mo ṣì máa lọ school nípa ṣe máa ṣe national. At how many days kó tó gbẹ máa ṣe national yẹn? A máa ṣe national ní August. Tí bá ní aláboyún kan tó bá fẹ́ kó wá dúró tì kó tó dìbò máa bímọ kó máa kẹ lójú kó máa kẹ nímú kó máa lọ sẹ́niwẹ̀ kó dẹ̀ máa gba sálárì ṣé o lè ṣe. Ó wá dìgbà tí n bá ṣe tán ìkó mo máa kàwé fún national. Obìnrin tó fẹ́ máa tọ́jú ẹ̀kọ́ só fẹ́ dì mú sórí bẹ́ẹ̀dì ni àríbi tó ti lè kàwé ni. Ó máa wà ní school tí n bá ṣe school náà wọ̀n nígbà kí n ṣe national máa lọ school. Okay, gbọ́dọ̀ máa lọ sí school all the time. That is very good. When I will advise you to date King Solomon bó tẹ̀ Jésù mẹ́fà. Mi ò ní kó gbọ́ mi ò sọ pé mi ò ní mo ń toast yẹ mi ò sọ pé mo ń bẹ̀ mo ní mo advice. Okay. You are now the Thanks one for the advice, sir. In your heart that I will do or I will not do. You don't need to be telling me here that mi ò ṣe o máa ṣe. So ẹ̀yin ní ká wá mọ̀ ní pé tí bá dẹ̀ fẹ́ mọ̀ ni mo dẹ̀ lè gain a lot from him o. Mọ̀ ni tí bá dẹ̀ fẹ́ kò dẹ̀ lè wúlò fún mi o ẹ̀yin ní ká mọ̀ nínú. But there is time for everything. Because àwọn ìgbésẹ̀ kan wà téèyàn máa ti gbé láàárọ̀ tó máa ti ṣe ẹsẹ̀ gbé tí Ọlọ́run wá wò pé jẹ́ kó ń fún ẹni lẹ́ni kó ń kàn fi pa láyọ̀ kó ń fi dá ìdùnnú ẹ̀yẹn padà fún nǹkan tẹ́ni ẹ ti lose tẹ̀yẹn kó ń fi kẹ́ni ẹ lè gain ẹ̀ padà but nípa akọ àti èmi ni mo fáyìn tó báyìí nígbà míì ẹ̀yin obìnrin máa ń sọ àwọn kí wọ̀nyẹn nù.
Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Bí bá sọ fún yín sí pé mi ò tí ì marry ṣé ó máa gbàgbọ́. Ẹ ti marry o. Mọ́mí ṣé mọ́mí Deborah àbí mọ́mí kí lẹ máa ń pè yẹn náà? Àṣírí kan tí gbogbo ayé ò mọ̀ máa sọ fún ẹ lẹ́nu. Mọ́mí welcome ma. Mọ́mí ẹ káàbọ̀. Hello. Ṣé ẹ ti ń gbọ́ mi? Mo ní àṣírí kan tí gbogbo ayé ò mọ̀ máa sọ fún yín lẹ́nu. Okay. Àṣírí tí ẹ mọ̀ ní wípé woman tó ń pè ní ìyá Abigail yẹn. Èmi àti ẹ máa ń ṣe content ni. Abẹ́rẹ́ rí nǹkan. Wait tó bá ṣọ́ fún ẹ jẹ́ kí n já ẹ tán. Okay. Ṣé wo ti rí obìnrin kan tí ọkọ ẹ máa toast obìnrin lójú ẹ tó dẹ̀ máa wòran? No wọ́n lè gbà fún yín náà. Ṣé o lè gbarú ẹ ni? Mo rí ẹnìkan tó gbarú ẹ rí tó yẹ pé ẹni ẹ máa ń flex ìbẹ́ ṣe máa ń ṣe iná lẹ́ni ẹ máa ń ṣe. Ṣé o lè gbarú ẹ? Ó lè níyàwó. Mi ì lè gbarú ẹ o. So èmi àti woman yẹn kàn ń ṣe content ni a ò fẹ́ ra. Ó depend bí bẹ bá ṣe jọ sí múra yín sí wọ́n lè gbarú ẹ. Woman èmi nìkan ló dá ń gbé lẹ́sẹ̀. I live alone. Okay. Àbò rẹ́rù obìnrin níbí yìí ni. I live alone. Yàrá yín nìyẹn náà personal room yín kò lè sí ẹrù obìnrin bẹ́ẹ̀. Woman I live alone. Okay sir. So bí mo ṣe wà mi ò tí ì marry. Okay. But mo kàn fi woman yẹn disguise torí àwọn obìnrin ti pọ̀ jù fún mi. Okay sir. So I need mi ò fẹ́ ìyàwó láyé tí mo wà yìí nǹkan tó fẹ́ ṣe ni wípé wá kí make ẹ happy kó make me happy ká má lọ. Mi ò fẹ́ gbọ́ pé ìyá mi kú àbúrò bàbá mi fẹ́ sanwó school ọmọ àbúrò mi fẹ́ ṣe gbé mi ò fẹ́ rúkan bẹ́ẹ̀ don't want. So phonist, God bless you for this gift. All the thing you lay your hand upon is prospered.